You're watching Blowout TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Nollywood actor Mukari invited popular veteran actress Toyin Adewale on his popular program on Instagram Live, tagged Oro Ishiti. Veteran actress Toyin Adewale shared her own views on coronavirus. Speaking from US, she advised government to review the faces of the COVID-19 patients. Àti mọ̀ránsì ó ti pẹ́ dáadáa bẹ́ẹ̀ ṣe rí lánàá ẹ̀ níyàtọ̀ lẹ́kàdùnkò ti jábọ́ lára ìyá ti jábọ́ ẹ̀ wà bẹ́ẹ̀ ṣe rí lánàá bẹ́ẹ̀ lẹ́kún rí lẹ́nu. Ọlọ́run ni Ọlọ́run ni o, Ọlọ́run làṣírí ẹwà mi, ìfọkànbalẹ̀, mi ò lè gbéra mi lẹ́mìí sókè, mi ò gbéra mi lẹ́mìí gbóná. Yóò bẹ́ẹ̀ bá ti bí ọmọ alálùbáríkà ara fọkànbalẹ̀ ni o. Lórí ẹ̀ bọ́ọ̀mù ìyá bá jẹ́ ọmọ tó jẹ́ pé dàyà láàmú ìyá ó rú o. Bẹ́ẹ̀ ni adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fọ́lọ́run. Ó tójọ́ mẹ́ta ṣé ò sí ìyá wa tójọ́ mẹ́ta. Kò sí nǹkan kan kí gbogbo ẹ̀ lè dá náà là ń bá kiri títí kọ́lọ́run ṣàánú wa. Ẹ̀yin tó wọ́wọ́ ni ládùn owó tó wà nílẹ̀ owó wà nílẹ̀. Ẹ̀bẹ́ yìí ò bá ṣiṣẹ́ kún owó máa tán, a gbọ́dọ̀ ṣiṣẹ́ kún, bówó bá wà nílẹ̀ a gbọ́dọ̀ tún ṣiṣẹ́ kún ètò wà nílẹ̀. Bẹ́ẹ̀ orí ètò tẹ́ wà ní táàmù the first segment a máa ń ṣe ọ̀rọ̀ ìṣítí láti jẹ́ káwọn èèyàn rí nǹkan mú lórí ètò yìí. Second segment la máa ń tò wà ní abala táàmù tá a máa ń fún àwọn èèyàn lẹ́bùn nígbà tí a bá yọ̀ǹda ẹ̀yin lórí ètò. Mo fẹ́ béèrè kankan tẹ́ ẹ bá tiẹ̀ sí nílé for now ẹ máa mọ tó ń ṣẹlẹ̀ ìjọba ṣì wálẹ̀ lórí COVID-19 pé ká máa lọ nígboro. A máa ń béèrè kankan láti bí ọjọ́ mẹ́ta ǹjẹ́ bí ìjọba ṣe ṣí wálẹ̀ ìpé ó yá padà sẹ́nu iṣẹ́ ṣé nǹkan tó dáa. Ẹ ò ká má parọ́ ká má ṣèké, èmi ò fi taratara fara mọ́. Ìdí ni pé ẹ ṣí àwọn èèyàn lẹ̀ pé kó máa jáde ní àsìkò báyìí di àsìkò báyìí. Ṣé nǹkan tíjọba ń sọ fún wa sì ni pé àsìkò tó ṣí wọ́n lẹ̀ yẹn kò sí COVID yẹn ń ta. Ìgbà tó bá mú wọn lé ní COVID ṣẹ́ bẹ̀rẹ̀. Èmi ò rí sí yẹn. Kò tí ì tó àsìkò, èmi fi pé kò tí ì tó àsìkò láti ṣí àwọn èèyàn lẹ̀ báyìí. Kókó bẹ̀ ni pé káwọn ìjọba wa kó ràn wá lọ́wọ́ kó ṣàánú àwọn èèyàn ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Meanwhile làwọn èèyàn máa ń tẹnu mọ́ pé ní ìlú táwa wà níbí báyìí àwọn ìjọba wọn ràn wọ́n lọ́wọ́, bẹ́ẹ̀ ni wọ́n ràn wọ́n lọ́wọ́ torí pé àwọn èèyàn gan mọ ẹ̀tọ́ wọn san tax wọn sanwó orí wọn déédéé. Káwọn Nigerians wa náà káwọn náà máa sanwó orí wọn déédéé so that àwọn ìjọba náà wọ́n lè máa ṣe fún wọn padà in return. But for now káwọn ìjọba tiẹ̀ ṣì ṣàánú àwọn èèyàn náà kọ́ máa ti tú wọn lẹ̀. Kíní yìí tá à ń sọ yìí kò ń ṣe wàsá kò ń ṣeré o. Ó kàn yẹn pé ní ìlú Nàìjíríà ń bẹ àwọn èèyàn mọ́ ní ọ̀ràn ni o. Ibi báyìí làwọn làwọn tó tẹ̀lé o. Ìyá mi ebi ni lẹ́ni báyìí ó ti wọ 4,000 plus nígbà tí a dẹ̀ wà tí wọ́n ní ká tí lockdown wà a sì rí béèrè tí ò ti wọ 1,000. Ìgbà tí wọ́n ṣì wálẹ̀ yìí àti ìgbọ́ rìsọ́ọ̀tì tán ṣì wálẹ̀ yìí ó pọ̀ lẹ́ni àti dé ní 4,000 plus. Ó di dandan bó ti máa rí nìyẹn ó sì pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ tá a bá wà kẹ́fù. Tí wọ́n bá wà kẹ́fù tí lockdown yìí tí wọ́n bá padà sí lockdown yóò sì máa jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́ máa yẹ ká pàdánù àwọn èèyàn wa ni. Káwọn ìjọba wò wá ṣe láàánú kó ṣàánú wa kó provide the necessary things fáwọn èèyàn. Tó bá ṣàánú àwọn èèyàn náà gbọ́ràn. Èmi ò blame àwọn tó ń jáde náà because ebi ò ṣáà nípa wọn kú sílé. Káwọn ìjọba náà ṣe nǹkan tó tọ́ àti tó yẹ fún wa. Káwa náà kàdàrí ta wá tá járàlú náà káwa náà ṣe nǹkan tó tọ́ àti tó yẹ fún ìlú náà. Because wọ́n ní heaven help those who help themselves náà ni. A gbọ́dọ̀ ràn ìjọba lọ́wọ́ láti jẹ́ kí ìjọba náà lè ràn wá lọ́wọ́ padà ni. Bẹ́ẹ̀ni ṣe ní yẹn. Bẹ́ẹ̀ni torí pé tá a bá fojú ko tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn wà force láti jáde torí pé àti jẹ. Bẹ́ẹ̀ni. Àwa gẹ́gẹ́ bí ẹ̀yin náà mo mọ̀ báyìí náà máa ṣe àwọn support kọ̀ọ̀kan fún ìjọba. Ẹ má lọ síbẹ̀ yẹn rárá. Ẹ má lọ síbẹ̀ yẹn oníkálùkù wa ló mọ tó ti bọ́ lára òun. Káàbá polongo tá a bá ti àná polongo ṣùgbọ́n oníkálùkù ló mọ tó ti bọ́ lára òun. Kí n tó jáde sórí ètò yìí láàárọ̀ ẹni mọ tó ti ṣẹlẹ̀ mọ́ ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fún wa lórí láti. Àwọn bá ti ń gbìyànjú láwọ ara wa individual tá a ti ń assist ìjọba kí ìjọba má ti àròwá wa kí wọ́n má tàròwá wa ǹjẹ́ yìí sọ ni pé kí lockdown sì wà. Bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni kó sì wà kọ́ bá abójútó gbogbo tó ń ṣẹlẹ̀ kí lockdown sì wà. Ó dà tí lockdown bá wà ẹ tún wá rọ ìjọba pé kájọ kan àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn parí pé ebi pa wọn
mo náà ni mò ń sọ, mo ti sọ síwájú, mo ní kó yẹ kí lọ́dà ó ṣì wà, káwọn ìjọba wa náà dẹ̀ ṣètò fún àwọn aráàlú, kó má yẹ kébi pa àwọn aráàlú pa, bó ṣe ń ṣètò àwọn aráàlú kó má bá wa mójútó ọ̀rọ̀ COVID-19 yìí náà, kí gbogbo ẹ̀ tiẹ̀ lè kásẹ̀ ńlẹ̀, because ìrọ̀rùn gí òun ìrọ̀rùn ẹyẹ. Ó kẹ́ tí àwọn èèyàn bá jáde tọ́kú tán tádé àwọn fẹ́ ṣèjọba lé lórí. Kò sí nǹkan ṣàánú wa ni. Àmì àwọn kan sọ wípé pé nígbà tán sọ pé iye èèyàn báyìí ló mú, kí ló dé tí ẹ máa gbọ́ àwọn èèyàn sọ pé ìjọba wọn ń tàn wá ni, wọ́n ṣe kinní kan ni pé àrógbé àwọn tí àìsàn yìí mú ṣó wọn lọ́sítù, ṣó wọn níbi tí wọ́n nìkan wà. Ṣé ẹ̀yin rò pé lóòótọ́ ó yẹ kán lọ máa ṣó wọn àbí kò yẹ? Torí pé ẹni táwọn èèyàn ń jà rẹ̀ bẹ́ẹ̀ wọn àfojú wọn hàn. Ṣe fẹ́ gbọ́ lọ́dọ̀ tèmi o, ó bẹ́ẹ̀ dàkọ̀ ṣó wọn tó bá ń ṣó àwọn èèyàn lọ́ máa mọ̀ lọ́rùn, lọ́ máa mọ̀ pé lóòótọ́ ni kinní ìṣẹ̀lẹ̀. Tí wọ́n bá ń ṣó lọ́kàn fẹnu sọ, ó máa dàbí scam lójú àwọn èèyàn ni. Ẹ mọ̀ pé ibi táwa wà bíbá yẹn tí ojoojúmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ là ń rí lórí TV, àwọn tó kú, àwọn tó ń ṣàárẹ̀ bóyá ń mú wọn lọ là ń rí lóríṣiríṣi, wọ́n ṣe ń páàkì wọn sínú bọ́ọ̀sì tó yẹ pé lọ́jọ́ mi wọ́n lè páàkì èèyàn 200 sínú bọ́ọ̀sì tẹ̀ máa rí pòkú láwọn eléyìí. Ṣé mọ̀ pé táwọn èèyàn bá rí àwọn èèyàn báyìí wọ́n á tètè mọ́ lọ́rùn, wọ́n á lè tètè gbogbo ẹ máa bomú, ẹ máa fọwọ́, ẹ máa ṣe gbogbo nǹkan, à lè tètè yá mú lókùnkúndùn. Bọ̀dọ̀ bá ń fẹnu sọ́tà àrí nǹkan kan, ẹ mọ̀ pé àwọn Nàìjíríà kọ́ ló ń ṣàánú wa ni, wọ́n fẹ́ rí sójú, ẹ yẹ kó rí tó ń ṣẹlẹ̀ sójú. Tó bá rí wọn lè mọ̀ pé òótọ́ ni kinní, àwọn gbọ́dọ̀ take to gbogbo precautions táwọn èèyàn ní ká ṣe. Tó bẹ́ẹ̀ àkọ́ṣe rẹ̀ káwọn èèyàn rí. Lóòótọ́ ni, ṣùgbọ́n ṣe mọ̀ ẹ̀yin mọ̀ ọ̀rọ̀ wa láfíríkà. Ìgbà tá a fi ọ̀rọ̀ wé àwọn ìjọba lẹ́nu wò ní àárọ̀ yìí, mo béèrè lọ́wọ́ kọmíṣánná kan pé kí ni ìdí wọ́n ní pé Áfíríkà tí nǹkan kan bá ti ṣe wá pẹ́rẹ́ tán ti ṣe àfihàn wa pé a máa ń sá fúnra wa ni. So ìdí ló fà tọ́pọ̀lọpọ̀ fẹ́ kán fojú àwọn hàn rárá. Èmi ò rí sí ibi òróró nù yẹn, tá bá fi wọn wá la máa mọ̀ pé òótọ́ ni kinní, láti máa ṣe tó yẹ ká ṣe. Ṣó ti yẹ yín, bàtà bá ti wọn wá, ó bá dàbí ṣàfámà jẹ lójú wa ni. Ẹ mọ̀ pé àwọn Nàìjíríà trust ara wa. Ṣé mọ̀ pé àwọn míì ti ń ṣe wuyewuye ń pé àgbogbo owó táwọn gọ́ọ̀mẹ̀ntì gbà irọ́ ló ń pa, kò sí nǹkan kan tó ń jẹ́, àwọn míì tiẹ̀ tún sọ pé kò sí tó ń jẹ́ àìsàn yìí. Èmi ti gbọ́ lẹ́nu àwọn èèyàn tó pọ̀. Wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, irọ́ ló ń pa, wọ́n kàn fi ń gbowó ni, wọ́n kàn fi ń ṣe kinní kan ni. Ẹ lè blame wọn. Because tó yẹ pé ṣó ẹ̀ fún wọn tó rí ń sìn ni wọ́n á mọ̀ lú pé okay kí nǹkan kan wà tó ń jẹ́ COVID-19. Bẹ́ẹ̀ni, èmi á rọ ìjọba, òun náà ni wọ́n ń gbọ́ lọ́wọ́ ẹ̀, máa rọ àwọn ìjọba wípé ẹ jẹ́ ká lísìn ká mú ọ̀rọ̀ ìṣítí náà ọ̀rọ̀ tá à ń sọ yìí pé ẹ jẹ́ ká tiẹ̀ máa fojú àwọn tuntun ní ìwọ̀n hàn, ẹ jẹ́ kí bẹ̀rù yẹn wà, ẹ má yẹ ká máa rí bíi pé dírámà ní ọ̀pọ̀lọpọ̀ rí bíi dírámà. Bẹ́ẹ̀ni, ẹ tiẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀, kò ní ìpè kan tiẹ̀ ṣó face wọn, kọ́ rap wọn àti bákan lọ́ ṣe lọ́ ń kó wọn lọ síbi tó ti lọ́ ń sin wọn, kọ́ yẹ káwa rí gbogbo àwọn kọ́ tó bá dáwọn copies yẹn wọ́n mọ̀ pé òótọ́ ni kinní. Tẹ́lẹ̀ ní pé ẹni tó ń gbé rẹ̀ yóò agbóhùn ọmọbẹ̀ ìkẹjà ní o. Kọ́ ṣó ẹ̀ kọ́ fi wọn àwọn èèyàn. Kọ́ ló ń ṣàmìyàn ní kinní yìí. Má ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí, má ṣàtúnṣe lórí ọ̀rọ̀. Bó o ní ibi tẹ́ wà, ṣé àlàáfíà ni afẹ́fẹ́ púpọ̀ ní fẹ́ lù yín o? Àbí o, àlàáfíà la wà o, Ọlọ́run ṣe ìyanu, adúpẹ́ fọ́lọ́run. Ọmọ mi ń kọ́ bẹ̀, ṣé ẹ̀ ń kúrò ọmọ mi tó tèmi? Ọmọ yín ṣe, Ọlọ́run ṣe ìyanu, ọmọ yín ṣe dáadáa, ń bọ̀ àwa náà ń wí, à ń rí lórí tẹlifíṣàn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bí èèyàn bá bí ọmọ tó tó bí yan gan, ó yẹ kó dúpẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ẹ̀ ń gbọ́ mẹ́yọ̀kún ní ọmọ bá star nílé ní o, yẹ́ star ní láti. Mo tún bí ọmọ star, kí yẹ kókó àti fíìmù orin ní ìlànà tiẹ̀ bí pọ̀. Ọmọ wa jẹ́ star. Ó tún wá àwọn kan wá ń sọ pé ẹ ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ ń wo àdúrà ìyá ló gbà lórí ọmọ o. Irú ẹ̀ ní Mother's Day báyìí, irú àsìkò téèyàn máa ń mọ ìyá èèyàn nìyẹn, àdúrà yín ló gbà lórí ẹ̀. Lágbára Ọlọ́run àwọn tó ní lágbára Ọlọ́run ẹ kú wọn jẹ pẹ́pẹ́pẹ́. Àmín láṣẹ Ọlọ́run. Ẹ ti jẹ ọmọ èèyàn jẹ ọmọ tó ń tẹ̀ jẹ kò ní jẹ lẹ́nu. Ìtọ́ tó sì lọ́wọ́ tí ó ń lọ́dọ̀ yín náà kò ní jóná, bẹ́ẹ̀ náà táwọn tiwọn náà. Àmín. Èwo eré wo ni ló ń bọ̀ lọ́nà báyìí? Eré yìí wo ló ń bọ̀ lọ́nà fáwọn olólùfẹ́ yìí? Actually eré kan ṣe jáde ní àwa èmi kan mo níná o, àbúrò mi kan lórí Yomi Gold, the Richmond Boys yẹn ti jáde lọ́wọ́ báyìí, another one bọ̀ mi sí ọ̀tí 5 tó bá ṣe tán àjẹkẹ́ mi. Ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú mélòó kan, ǹjẹ́ tí ẹ lè sọ ìrìn àjò yín ní iṣẹ́ tíátà, ìrìn àjò yín àwọn bólẹ́tẹ̀ jẹ́ lè sọ ìrìn àjò yín ní iṣẹ́ tíátà yìí bó ṣe di òun dè ní ìrìnkan dé pé ìrìn àjò mi báyìí láti fi báyìí lọ sí báyìí tọ́lọ̀ fi gbàdúrà dé mi.
tó adúpẹ́ f'Olúwa nígbà tí mo ti wà nílé ìwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ nursery school ni mo ti ń ṣe kínní táwọn tíṣà mi dẹ̀ máa ń sọ pé kínní ó dà ní kó wà nú ẹ̀jẹ̀ o mo ṣe nursery school mo ṣe primary school mo ṣe secondary school mo ṣe ní higher institution náà mo dẹ̀ tún wà lọ join ẹgbẹ́ kan tá à ń pè ní Kakaki performance ní ayé ijọ́ náà lọ́hùn mo tún ṣe stage la máa ń ṣe ń bẹ̀ gbà yẹn papi bẹ̀ la máa ń pè tó ní production outfit yẹn ibẹ̀ ni mo ti pàdé alábàápàdé Kúnlé Afod torí ti máa ń sọ̀rọ̀ iṣẹ́ tíátà mi lè bá sọ̀rọ̀ Kúnlé Afod òun ló mú mi mọ ẹni tó bá ṣe ẹni tí mo bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ nígbà yẹn tá à ń pè ní Sunday Soyinka Papatọ̀ síbẹ̀ òun ló mú mi mọ̀ tí mo lọ ṣe fíìmù Rẹ́pọ̀dùn pàtàkì ṣe fíìmù náà Ọlọ́run ṣe ṣàmì sí láti bẹ̀ lọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ múvì Ọlọ́run dẹ̀ ń gbà fún wa adúpẹ́ fọlọ́. ìyẹn jẹ́ sáré ran ilé tí kankan ìyá àfin o jẹ́ ran ilé tí kankan ìyá kan wà kọ́lọ̀ fọ̀run kẹwọn. àmín. èmi máa ń pè ní ìyá bọ́ọ̀sì ìyá ṣèyí kọ́lọ̀ fọ̀run kẹwọn. mo rántí pé wọ́n kọ́ báyà ọ̀rẹ́ àwọn kan àbúrò àwọn kan ó kú yàtì o iṣẹ́ yìí ló ń ṣe ìdí ẹrántí ọdún náà lọ́hùn ọdún tí mo fẹ́ ó ti ṣe mo rántí tó fi ó dẹ̀ pé ọ̀dọ̀ yín gbà yẹn là wà. bẹ́ẹ̀ni. rántí pé wọ́n bá ṣiṣẹ́ mi kàn rántí táìtù iṣẹ́ tèmi àti yín jọ ṣe ń gbà yẹn náà ni ẹ pè mí sí ẹ̀ṣẹ̀ kan gbà yẹn náà mi rántí táìtù lẹ̀ mọ́ mo ṣàmọ̀ pé mo bá ṣiṣẹ́ ń gbà yẹn. a ṣe fíìmù kan kọ́kọ́rọ́ agbára ni fíìmù náà nígbà yẹn lọ. ìyáàfin adúpẹ́ pa àríṣàn rẹ̀ pa ọ́ adúpẹ́ fọlọ́. ọ̀pọ̀lọpọ̀ ń sọ àwọn kankan èmi náà dẹ̀ sọ àwọn náà ń wá sí òyìnbó dáadáa ẹ̀wọ̀n jẹ́ mọ̀ pé kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba ìjọba Nàìjíríà pé bá àti ẹ̀ lágbára tó tàwọn èkó ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí kí nǹkan báyìí lè rí báyìí. ẹ ṣe ìmọ̀ràn tí mo máa gbà wọ́n ní pé àwọn ìjọba wa Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti wá síbi tá a wà yìí wọ́n dẹ̀ rí gbogbo ẹ̀ ṣe ń tò tó ń gbogbo ẹ̀ ń létò tí gbogbo ẹ̀ ń dùn dáadáa èmi ẹ̀ tí ẹ̀ pé tó bá padà sílé kọ́ bá mú tán múlò ń bíbà tó rí bíbà kọ́ bá múlò ní Nàìjíríà ẹ wo bíbà yìí láti ọdún ti dé ìlú yìí mi ò rí títí tí ó ti jábọ́ sí kòtò já sí gelegele gbogbo ẹ̀ báyìí gerege ló ń lọ gbogbo nǹkan lọ déédéé even nǹkan ní time tí nǹkan ń ṣẹlẹ̀ yìí COVID yìí need láti pèjọba wọ́n ń gbé oúnjẹ wá sẹ́nu ẹ bá ti lẹ́nu mi bá ti jí báyà ti gbé oúnjẹ lẹ́nu ọ̀nà ẹ̀ tó ń gbé oúnjẹ fún yàn lọ́fẹ̀ẹ́ ò ní láti béèrè gbogbo nǹkan lọ déédéé gbogbo nǹkan lọ létòlétò mi báyìí but I keep saying it pé àwọn èèyàn wa ní Nàìjíríà náà àwọn náà nílò láti ṣe nǹkan kan fún ìjọba ṣe rí owó orí ó wà very very important téèyàn bá ń san tax tó bá wà àwọn ìjọba yẹn náà máa mú tax náà lọ máa lò láti fi tọ́jú àwọn aráàlú irú bíbá yìí sí wọn bí èèyàn rẹ kó má san mi ìdíbò fẹ́ ṣe o bó o ní san tax yẹn mi ìdíbò fẹ́ ṣe gbogbo èèyàn bẹ̀rù ta Ọlọ́run dáríjì mi wọ́n bẹ̀rù tax ìjọ Ọlọ́run lọ mí báyìí wàá san tax yẹn ṣáà ni ṣó ti yé yín tó béèyàn bá ń ṣe dáadáa káwọn àwa ṣe ló wà lọ́wọ́ aráàlú wà lọ́wọ́ ìjọba náà àjọba ṣiṣẹ́ pọ̀ láàrin àwa náà ni. so gbogbo nǹkan tó ń lọ létòlétò ń bí báyìí torí pàwa náà ń sanwó orí déédéé ni so àwọn Nàìjíríà náà káwọn náà try láti ṣe láti ràn ìjọba lọ́wọ́ kí ìjọba náà lè ràn wọ́n lọ́wọ́ àwọn ìjọba wa náà kẹ̀dẹ̀ irú àwọn olówó tó máa ń lù wá yẹn kọ́ tiẹ̀ para wọn pọ̀ kọ́ bá wa ṣe nǹkan tó dáa bóyá school ni o bóyá ọ̀nà ni o bóyá ọ̀rọ̀ NEPA ni o kọ́ tiẹ̀ bá wọn mójútó because tí gbogbo wa fi wá sí ìbàyẹ̀ tí gbogbo ẹ̀ bá létò lọ́dọ̀ tiwa náà kò sí ní tá a fẹ́ wá ṣe ń bì irú èmi tí mo wá tó yọ ní kókó mọ́ lọ sílùú kó lọ kàwé kó lọ ṣe gbogbo ẹ̀ ṣe ìwé náà wà Nàìjíríà ṣé pé kò lè ka ṣùgbọ́n lẹ́nìí kí ASUU strike ọ̀la kí ó di pé wọ́n tún lọ school wọn kìíní kan òye dẹ̀ máa ń dá ó máa jẹ́ kọ́ mọ́ lọ sẹ́yìn ni ṣó ti yé yín tó yẹ kó gbogbo yẹn náà lọ bá wa mójútó nílùú wa ṣó ti yé yín kò sí táwa náà fẹ́ wá mú bí báyìí then irú àwọn churches tó ní school káàkiri yẹn kọ́ bá wa rẹ owó school yẹn ńlẹ̀ káwọn tó ń dáwó church náà lè máa rí school lọ because àwọn tó ń dáwó church wọn ọ̀rọ̀ mọ̀ rí bẹ́ẹ̀ mú ọmọ wọn lọ irú bẹ́ẹ̀ náà sì ká ní àwọn irú àwọn Redeemed University àwọn school Oyèdèpọ̀ kankan yẹn ká ní gbogbo ẹ̀ owó wọn ṣe alábọ́dé ni gbogbo wa náà la máa káwọn ọmọ wa lọ síbẹ̀ náà tó dẹ̀ máa ṣe dáadáa ṣùgbọ́n owó yẹn ti lọ sókè jù èèyàn ò lè afford ẹ̀ irú bíbá yẹn ti ń ta ọmọ wa ó bá láti ibìkan sígbà kan ọmọ ò ní sanwó iléèwé ó dìgbà tó ọmọ bá dé yunifásitì bíbá yẹn kó tó sanwó iléèwé ìyẹn jẹ́ kó tún rọ àwọn òbí lọ́rùn kó tí gbogbo èèyàn náà ṣe ń sáwá sí ibà yẹn nìyẹn ó ṣe pé ibà yẹn náà tá à ń sọ ẹ̀ kó ṣe pé ibà yẹn náà ló rọrùn báyìí ó ṣe ò jẹ́ ìlú yìí ni ṣùgbọ́n ká ní ìlú wa láwà kò yé yín bí mi bá lọ bí iṣẹ́ màá ṣètì màá mi lè kú màá jẹun màá wà òkè ṣùgbọ́n bíbà yìí ó ṣe ò jẹ́ ni so káwọn ìjọba náà jọ pọ̀ jù torí náà kọ́ ṣàánú wa kọ́ bá wa mójútó lù wá àwa náà fẹ́ padà sílé kí gbogbo àjọ pa òkà tún lù wá ṣe. Ọlọ́run bá kó wa yọ́nú ẹ̀ Ọlọ́run bá kó wa yọ́nú ẹ̀. ìyá àsìkò tá a wà yìí inú àwọn èèyàn bíbẹ̀ bàwá múnú àwọn èèyàn dùn ní
nínú mísíkì Mayorkun èwo ni wọn gbogbo ẹ̀rẹ́ fẹ́ràn èwo ni ẹ lè tó sí láàrin ìṣẹ́jú náà máa fi ṣe goodbye ká fún pàdé lórí ètò yìí láìpẹ́. Gbogbo aláìṣẹ́ fẹ́ gbogbo ẹ̀ mo lè jó sí, ẹni bá ti ní jó sí ni ó ṣe tán mo ti máa dìde straight láti máa jó ni. Orí Mayorkun ìyá ìkójó mo fẹ́ ká jó. Ó yá ìyá. Ìyá lágbára Ọlọ́run àwọn ìrìn bá o lágbára Ọlọ́run mi ní ṣàwátì àmín iná fún jẹ báyìí kò ní kúrò lẹ́nu kò ní kúrò lẹ́nu. A tún máa pàdé níjọ́ míì lágbára Ọlọ́run. Ẹ máa retí àwọn náà tí gbogbo ọ̀rọ̀ kiri. Thanks for watching. Please don't forget to click the subscribe button. Kindly comment and share. Thanks.